akọjọ́ òní o akọjọ́ ìsinmi òní lórúkọ olúwa la gbé ìsàn wá bá wa àwa ìjọ olùfẹ́ jésù kristi káàkiri Jesus Lovers Everywhere Online Community Church ló gbé ìsàn wá bá lọ́jọ́ òní gẹ́gẹ́ bí ìṣe wa níbi gbogbo táwa lágbàáyé ẹ ká parapọ̀ láti jọ́sìn sí ọlọ́run ká mọ rírì rẹ̀ mo fẹ́ ká fọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa láì dára wa lágara kankan mo fẹ́ ká fọpẹ́ wọlé ká júbà ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ṣeun dáadáa fún wa ọlọ́run ṣeun fún wa lọ́pọ̀lọpọ̀ mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ẹran ara ọlọ́run gbogbo ẹran ara ọlọ́run tó ń tọ́jú wa tó ń tọ́jú ẹbí tó ń tọ́jú ara ọlọ́run tí ò jẹ́ ká ṣàìsàn ọlọ́run tí ò jẹ́ kéye á kábàámọ̀ pa wà láyé ọlọ́run tí ò jẹ́ ká kábàámọ̀ ohunkóhun nínú ayé yìí mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo fẹ́ ká gbéga níbikíbi tó bá wà mo fẹ́ kó gbé ohùn ọpẹ́ rẹ sókè láti yin olúwa o gbé ohùn ọpẹ́ rẹ sókè láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láti júbà rẹ̀ nítorí ọpẹ́ ló ṣe dá wa nítorí kábà lè máa fìyìn fún kábà lè máa fi ògo fún kábà lè máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ló ṣe dá wa o pàtàkì nínú ìdí tó ṣe dá wa ní kábà máa jọ́sìn sí kábà máa fi ọpẹ́ àti ògo fún orúkọ mímọ́ rẹ̀ ó yá ẹjẹ́ alánuwá gbòòrò ẹ ká tú ọkàn wa payá ká ṣe ọkàn wa payá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ká sọ fún kó ṣe ọlọ́run bàbá ó ṣeun ọlọ́run ọmọ ó ṣeun ọlọ́run ẹ̀mọ́ ó ṣeun ó yá sọ bẹ́ẹ̀ ìwọ náà sọ bẹ́ẹ̀ níbikíbi tó bá wà lágbàáyé tó ń gbọ́ mi ọmọ káàárọ̀ òjíire ni ọ́ bẹ́ẹ̀ ni ìwọ náà sọ pé ọlọ́run bàbá mi ó ṣe ọlọ́run ẹlẹ́dàá mi ó ṣe ọlọ́run ọmọ ó ṣe ọlọ́run ẹ̀mí mímọ́ ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ lọ́wọ́ rẹ̀ alibaka tó bàkàbà dúpẹ́ nínú ẹ̀mí dúpẹ́ nínú pẹ̀lú ohun tí ó wà nínú òye gbogbo ènìyàn ó yá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o dúpẹ́ lórí àwọn òbí rẹ dúpẹ́ lórí àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò rẹ dúpẹ́ lórí àwọn tọ́lọ́run ti fi fún ọ dúpẹ́ lórí aya dúpẹ́ lórí ọkọ dúpẹ́ lórí àwọn ọmọ rẹ lákọlábo dúpẹ́ lórí àwọn oníbàárà rẹ àwọn alájọṣiṣẹ́pọ̀ àwọn tẹjọ́ ń ṣe okòwò yín tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni àwọn tẹjọ́ ń lọ sílé ẹ̀kọ́ àwọn olùkọ́ rẹ àwọn akẹ́kọ̀ọ́ papọ̀ àwọn tẹjọ́ ń gbé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí gbogbo àwọn èèyàn tó fi yí ọ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo àwọn oore tó ti ṣe fún ọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fi ìyìn fún orúkọ mímọ́ rẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jẹ́ kó mọ̀ wípé lóòótọ́ ló mọ́re ọwọ́ mi lókè mo gbé ọ̀gá mo mọ́re ìjó lẹ́sẹ̀ mi ò mo gbé ọ̀gá mo mọ́re olúwa mo mọ́re olúwa mo mọ́re ọwọ́ mi lókè mo gbé ọ̀gá mo mọ́re ìjó lẹ́sẹ̀ mi ò mo gbé ọ̀gá mo mọ́re lórí ìjókòó gan orí mi tí mo mì tí mo ń jó torí mo mọ́re ọlọ́run ni ìwọ náà mọ́re fihàn pé o mọ́re lóòótọ́ fihàn pé o mọ́re alibakata akẹtùgálùgòdì àgálẹ̀bẹ̀lùbà lórúkọ jésù kristi olúwa wa ọlọ́run gbogbo àgbáyé lówùrọ̀ yìí la wá gẹ́gẹ́ bí ọmọ rẹ ọmọ ìjọ lórí òkè yìí láti dúpẹ́ lọ́wọ́ rẹ a gbé ọ̀gá níbi gbogbo tó tẹ̀dó wa sí lágbàáyé tí a ti para wa pọ̀ lórí pẹpẹ yìí la fi gbé ọ̀gá la fi yìn ọ́ fún gbogbo ọ̀nà tó ti ṣe dáadáa sí wa ó ṣeun ó ṣe dáadáa sí wa a sì mọ̀ pé olótìtọ́ ni ọ́ olódodo ni ọ́ àánú rẹ dúró títí láéláé ìyọ́nú rẹ lórí wa ò ní pẹ̀kun nítorí náà la ṣe wà lónìí la ṣe wà láàyè rere la ṣe wà ní ipò tó dáa a gbé ọ̀gá yìn ọlọ́run bàbá wa ọlọ́run ẹlẹ́dàá wa ọlọ́run olùrànlọ́wọ́ wa ó ṣeun lórúkọ jésù kristi gba ọpẹ́ wa lórúkọ jésù kristi gba ẹ̀yìn wa fún ohun gbogbo tó ń ṣe pàápàá fún ìdáhùn gbogbo àwọn àdúrà wa jésù ìwọ tó ń dáhùn àdúrà gbogbo ènìyàn ó ṣe fún èyí tó máa dáhùn lónìí àti èyí tó ti dáhùn sẹ́yìn àti èyí tó máa dáhùn lọ́la ọlọ́run ó ṣeun fún ìwà láàyè rẹ tí ó lákàwé rárá àti rárá lónìí níwájú rẹ ó ṣeun fún ẹ̀kúnrẹ́rẹ́ ògo rẹ tó yọ̀ǹda lónìí fún ẹ̀kúnrẹ́rẹ́ agbára rẹ tó yọ̀ǹda lónìí ó ṣeun fún gbogbo àwọn kan tó dáhùn gbogbo àdúrà wọn lónìí fún gbogbo ayọ̀ tó máa fún wa lónìí fún gbogbo ìdùnnú abilia kàtàbà tó máa fún wa lónìí ó ṣeun agbé ọ̀gá ìwọ tó fi ìfẹ́ ṣe wá yẹ ìwọ lolúwa wa àyìn ọ́ agbé ọ̀gá lórúkọ jésù kristi gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà lórúkọ jésù kristi olúwa wa
lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí a fẹ́ gbàdúrà torí pẹpẹ tí Ọlọ́run gbé wá bá wa lónìí pẹpẹ tó lágbára ni, pẹpẹ iná, pẹpẹ ìwàláàyè Ọlọ́run ni. Ó sì fẹ́ ṣe ohun ribiribi níwájú gbogbo ènìyàn. Ó fẹ́ fi ọ̀rọ̀ ayé wa jọ gbogbo wa lójú. Ó fẹ́ fi ọ̀rọ̀ wa, ó fẹ́ sọ dẹ̀rí, ó fẹ́ pa wá lẹ́rìn. Nítorí náà ohun tó mú wá bá wa lónìí kì í ṣọ̀rọ̀ ẹjọ́, ọ̀rọ̀ ìbẹ̀wò ni. Ìsìn òní jẹ́ ìbẹ̀wò látọ̀dọ̀ Ọlọ́run wá. Ó jẹ́ ìbẹ̀wò látọ̀dọ̀ Ọlọ́run wá. Mo sì fẹ́ kí gbogbo ọkàn tó ń gbọ́ mi kí ó pa ọkàn pọ̀ láti dúró, kí ó pa ọkàn pọ̀ láti ní ìtara, láti gbàdúrà, láti gbọ́, láti gbà, láti mú wá sínú ìṣe, láti ti gbàdúrà pẹ̀lú mi lónìí. Nítorí pé Ọlọ́run fẹ́ ṣe ohun títún kan lórí gbogbo àwọn ọkàn tá wà lórí pẹpẹ yìí, lórí òkè lásìkò yìí. Ó fẹ́ ṣe ohun títún o. Nítorí náà ìpàdé ìbẹ̀wò ni o. Tó ń sọ̀rọ̀ ẹjọ́ o, tàbí ọ̀rọ̀ ìwàásù kan tó pọ̀ gan irọ́. Ọlọ́run fẹ́ bá wa pàdé níbi tó ti nítumọ̀, láti yí ìtàn àwọn ènìyàn padà, láti fún àwọn ènìyàn ní ayọ̀ àti ìdùnnú èyí tí ó yàtọ̀, tí ó sì nípọn. Nítorí náà ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí ó dálé àdúrà. Ó ní àkọlé ohun tá a fẹ́ sọ lónìí tí ó ń jẹ́ wípé tí a ń pè ní Jésù dáhùn gbogbo ènìyàn. Jésù sì dáhùn gbogbo ènìyàn. Nítorí lóòótọ́ ni Jésù ní ìdáhùn fún gbogbo ènìyàn. Ó tọ́ ni. Tí a bá wo Bíbélì, a ó rí wípé ní gbogbo ìre tí a ti kọ́, tí a kà nípa Jésù, a rí wípé gbogbo àwọn tí ó tọ̀ Jésù wá ni Jésù dáhùn. Ó ṣe kókó fún ọ láti tọ̀ Jésù wá. Ó sì ṣe kókó fún ọ láti pe orúkọ rẹ̀ kí ó lè dá ọ lóhùn. Kí ó lè dá ọ lóhùn. Mo fẹ́ fi àwọn nǹkan kan yé wa nípa àdúrà lónìí. Mo gba Ọlọ́run gbọ́ wípé ìyè wa máa ṣí. Mo gba Ọlọ́run gbọ́ wípé ìyàtọ̀ á dé bá ìtàn ayé wa. Mo gba Ọlọ́run gbọ́ wípé ohun àtijọ́ á kọjá lọ, ohun titun á bẹ̀rẹ̀ lábẹ́ bó ti wù kó rí lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ sáré gbàdúrà yìí ká tó tẹ̀síwájú. Ọlọ́run, nípa oore ọ̀fẹ́ ẹ̀mí mímọ́ rẹ tó yọ̀ǹda fún wa àti rírí ẹ̀kúnrẹ́rẹ́ wà láàyè rẹ nínú ògo àti nínú agbára tó dàpọ̀ pẹ̀lú wa lórí òkè ní pẹpẹ ní wákàtí yìí. Bá wa sọ̀rọ̀ rẹ taṣẹ́taṣẹ́. Jẹ́ kí ìyanu ó tú jáde. Jẹ́ kí òjò ìdáhùn ńlá tó lè ti ọ̀dọ̀ rẹ nìkan ṣe wá, jẹ́ kó rọ̀ lé wa lórí. Má jẹ́ ká rí bákan náà mọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa Jésù sì dáhùn gbogbo ènìyàn. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìdáhùn tí Jésù ń dáhùn gbogbo ènìyàn. Èyí tó dálé ọ̀rọ̀ àdúrà. Gbogbo ènìyàn ló ládùúrà o. Ó ní ẹ̀dùn ọkàn tó wà lọ́kàn rẹ̀. Ó ní ìlépa tó wà láyà rẹ̀. Ó ní ẹ̀dùn ọkàn rẹ̀. Ó ní àdúrà tó ti ń gba Ọlọ́run gbọ́ fún pé tọ́lọ́run bá lè dáhùn àdúrà yìí, wá ṣe ribiribi. Wá fara rẹ̀ jìn sí Ọlọ́run ju tàtẹ̀yìnwá lọ. Ó lóhun tó jọ ọ́ lójú. Ó sì lóhun tó mú ẹ lókùnkúndùn. Tó mú ẹ lókùnkúndùn nínú ayé rẹ̀ tó fẹ́ k'Ọlọ́run kó ṣe kíni kó dáhùn sí. Tó fẹ́ k'Ọlọ́run kó dáhùn sí. Gbogbo ènìyàn ló ní àdúrà tó ń gbà tó fẹ́ k'Ọlọ́run kó dáhùn. Gbogbo ènìyàn ló ládùúrà tó ń gbà lónìí. Èèyàn lè ṣe àdúrà gbà. Ọlọ́run jẹ́ ká ṣe àdúrà gbà o. Bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kéèyàn ṣe àdúrà gbà. Èèyàn sì lè gbàdúrà dáadáa lọ́nà tó dáa tí ò láṣì. Èèyàn lè rí mú nínú àdúrà, ó sì lè rí ìgbà nínú àdúrà. Èèyàn lè rí ìdáhùn àdúrà, bẹ́ẹ̀ sì ni èèyàn lè gbàdúrà ká ṣá àdúrà yẹn tì. Èèyàn lè gbàdúrà ká ṣá àdúrà yẹn tì. Mo fẹ́ bẹ̀rẹ̀ kíka ọ̀rọ̀ Ọlọ́run ní ìwé Króníkà kejì orí 7 ẹsẹ̀ 14. Ká bẹ̀rẹ̀ kíka ọ̀rọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí. Ká tó lọ gbàdúrà. Àdúrà la fẹ́ gbà o. Àdúrà kan ṣoṣo ló máa gbà. Mo máa pe àdúrà yẹn tákòókò bá ti tó, máa fẹ́ kó gbà tọkàntọkàn. Mo fẹ́ kó gbà kíni tọkàntọkàn pẹ̀lú ìgbàgbọ́ lọ́kàn rẹ̀. Ìwọ tó bá ti ṣe ìsìn àkọ́kọ́ pẹ̀lú wa, tó ti gbàdúrà yẹn lóòótọ́, tó wá ń ṣe ìsìn kejì pẹ̀lú wa, má yọra rẹ lẹ́nu. Gbàdúrà yẹn náà bí a bá ṣe pé lédè Yorùbá, kó gbà kó tú ọkàn rẹ payá níwájú Ọlọ́run Ẹlẹ́dàá rẹ, bàbá rẹ, olùrànlọ́wọ́ rẹ tí ó dáhùn gbogbo àdúrà wa, kó gbà. Króníkà kejì orí 7 ẹsẹ̀ 14 kí ló sọ? Bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́,
Jésù wà fún àwọn ènìyàn Ọlọ́run. Àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ jẹ́ ènìyàn Ọlọ́run, o gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí ogún Ọlọ́run, ogún bí Ọlọ́run. Ọmọ Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí ọrọ̀ Ọlọ́run. Ọmọ Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí orúkọ Olúwa tó jẹ́ ilé ìṣọ́ agbára tó lódodo sáwọ́ nílẹ̀ tó sì yè. Ọmọ Ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sọ́lọ́run o. Ìwọ tí ò bá ti di ọmọ Ọlọ́run, mo gbà ọ́ níyànjú lónìí, jọ̀ọ́ di ọmọ Ọlọ́run. Jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ kí o sì fi ọkàn rẹ gbàgbọ́ pé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde, ó sì gòkè rí ọ̀run ní ọjọ́ kẹta ló jíǹde, ó sì gòkè rí ọ̀run. Mo fẹ́ kó mọ̀ wípé láìsí Ọlọ́run nínú ayé rẹ, ọ̀tá á fi ẹ́ ṣeré o, ọ̀tá fi ẹ́ ṣe báṣubàṣu, á mú ẹ ṣeré gan. Bẹ́ẹ̀ ni, ọ̀tá á ṣe bó bá ṣe wù pẹ̀lú ayé rẹ, pẹ̀lú àyànmọ́ rẹ. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi, ọ̀tá ò ní ráyè nínú àyànmọ́ rẹ o. Ọ̀tá ò ní ráyè nínú àyànmọ́ rẹ o. Lórúkọ Jésù, mo fẹ́ ká mi ẹ̀kọ́ rinlẹ̀, ọ̀tá ò ní ráyè nínú àyànmọ́ rẹ o. Ọ̀tá burú o. Nítorí náà, ìwé mọ́ sọ pé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́, ìwọ tó bá ti jẹ́ ènìyàn Ọlọ́run, mo fẹ́ sọ fún ẹ bí a ṣe ń gbàdúrà o, bí àdúrà ṣe ń gbà o, àwọn nǹkan kan tí àwọn iye àwọn kan ṣí sí nínú àdúrà, òun la fẹ́ sọ lónìí o. Tó dáa fẹ́ gbàdúrà, ìwé mọ́ sọ fún wa pé ohun tó ń sọ fún wa rí pé àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n bá ṣe kíní, tí wọ́n bá lè rẹ ara wọn sílẹ̀ tán dẹ̀ gbàdúrà, òun là ń kà bí o. Ẹ máa gbọ́ o. Ó ní bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ ìrẹ̀lẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá sì wá ojú mi, tí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà. Èèyàn tí ò ṣetán àti rẹ ara rẹ̀ sílẹ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú àdúrà. Tó o bá ti ṣetán àti rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú Ọlọ́run ọ̀gá ògo, o ò ní nǹkan ṣe pẹ̀lú àdúrà. Má gbàdúrà sí, má tọ̀ wá. Torí ìwọ tó bá fẹ́ tọ̀ Ọlọ́run wá, o máa rẹ ara rẹ̀ sílẹ̀. O máa rí Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run. O máa gba Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀gá ògo. O máa rẹ rẹ̀, o lè ní ìgbéraga. O lè ní ìgbéraga àyà. Kó ló ń tọ̀ Ọlọ́run wá, kó ló ń gbàdúrà. Ohun asán ló ń ṣe. Òun ṣeré lásán ni o. Ó ní bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá sì wá ojú mi, tí wọ́n bá sì yí padà kúrò nínú ọ̀nà búburú wọn. Yí padà kúrò nínú ọ̀nà búburú ṣe kókó. Ìrònúpìwàdà kúrò nínú ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀, ó ṣe kókó tó bá jẹ́ ẹni tó ń gbàdúrà, tó bá jẹ́ aládùúrà tó tọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ó gbọ́dọ̀ mọ̀ wípé ó ṣe kókó fún láti ronúpìwàdà kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀, ìwà èérí, ọ̀nà búburú tó bá ti bára rẹ àbí ó ti tọra rẹ sí. Nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ó sì wo ilẹ̀ wọn sàn. Ẹ ká wo níwèé Jeremiah orí 3:50 yẹn 33. Jeremiah 33 yẹn ẹsẹ̀ 3 kí ló sọ fún wa? Ó ní ké pè mí, èmi ó sì dá ọ lóhùn. Ọ̀pọ̀ á máa ké pe Ọlọ́run wọn tí ẹ̀rí tí kọ́lọ́run dáhùn. Ọ̀pọ̀ á máa ké pe Ọlọ́run, iye wọn ò ní sí pé Ọlọ́run àwọn máa ń ké pe bọ́lọ́run bá dáhùn, ṣáwọn ṣe tán fún ìdáhùn Ọlọ́run, ṣáwọn ṣe tán fún ìdáhùn àdúrà. Torí ọ̀pọ̀ á máa gbàdúrà, wọn ò ṣe tán fún ìdáhùn àdúrà. Nítorí náà o kàn lè gbàdúrà láì máa ní ìṣíníyè sí ohun tó ń ṣe, sí àdúrà tó ń gbà, Ọlọ́run tó ń jọ́sìn sí. O gbọ́dọ̀ ní ìṣíníyè sí ẹni tó ń bá dòwò pọ̀, sí ẹni tó ń dàpọ̀ pẹ̀lú. O gbọ́dọ̀ ní ìṣíníyè. Ó ní ké pè mí, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì fi ohun ńlá àti alágbára hàn ọ́ tí ìwọ kò mọ̀. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Ó ní kó ké pè òun, ó dáhùn. Ìyẹn ni pé tó bá ké pè lóòótọ́ yóò dá ọ lóhùn, yóò sì fi ohun ńlá àti ohun tí ó lágbára hàn ọ́, èyí tí ìwọ kò tíì mọ̀. Jòhánù kínní orí 5 ẹsẹ̀ 14 àti 15 yẹn. Ẹ ká wo ohun tó sọ. Ó ní èyí sì ní ìgboyà tí àwa ní níwájú rẹ̀. Níwájú rẹ̀, èyí sì ní ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, òun ó gbọ́ tiwa. Bí àwa bá sì mọ̀ pé òun gbọ́ tiwa, ohunkóhun tí àwa bá béèrè, àwa mọ̀ pé àwa rí ìbéèrè
tí àwa ti béèrè lọ́dọ̀ rẹ̀ gbà. Ìgboyà tá a ní níwájú rẹ̀ rèé o, wípé ohunkóhun tí àwa bá béèrè gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ó gbọ́ wa o, ó ń gbọ́ tiwa. Jésù ń gbọ́ tiwa. Ó ń gbàdúrà, ó ń gbọ́ tèmi o. Ìgbàgbọ́ ni mo fi mọ̀ pé ó ń gbàdúrà, ó ń gbọ́ lóòótọ́ o, ó ń gbọ́ wa. Nítorí pé a mọ̀ pé ó ń gbọ́ wa, tó ń gbọ́ ohunkóhun tí a bá béèrè, a mọ̀ wípé àwa rí ìbéèrè tí àwa ń béèrè lọ́dọ̀ rẹ̀, a rí ìgbà o. Mo fẹ́ kó mọ̀ pé Jésù ń dáhùn gbogbo ènìyàn, ó ń dáhùn àdúrà. Ìbéèrè tó wà ń bẹ̀ ni wípé ṣó mọ ohun tó nílò àti ṣe kó lè dáhùn àdúrà rẹ̀? Ṣó mọ ohun tí o nílò àti ṣe kó lè ṣe kíni, kó lè dáhùn àdúrà rẹ̀? Pàápàá irú àdúrà wo ni Jésù ń dáhùn? Torí a ti mọ̀ wípé àwọn àdúrà kan kò ṣeé dáhùn, Ọlọ́run ń dáhùn àwọn àdúrà kan. Irú àwọn àdúrà wo ni Jésù ń dáhùn? Ó mo fẹ́ sáré fi hàn wá lónìí o. Ká bẹ̀rẹ̀ nínú ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 3 àkọ́kọ́. Ó ní nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn. Sì wò, adẹ́tẹ̀ kan wá. Tádẹ́tẹ̀ bá lè wá sọ́dọ̀ Jésù, mélòó ní ìwọ tó lè wá sọ́dọ̀ Jésù? Tí adẹ́tẹ̀ ò bá jókòó kó ro àròkàn, kó ro wípé ìṣòro òun ti pọ̀jù, kó dágún, kó jókòó sójú kan, kó má gbéra, kó má ṣíra, kó má gbéṣẹ̀, kó má ṣe nǹkan kan, báwo ni ẹ̀tẹ̀ rẹ̀ yóò ṣe dópin? Báwo ni a ṣe nù ú? Báwo la ṣe wẹ̀ mọ́, la ṣe wòsàn? Ṣùgbọ́n adẹ́tẹ̀ gbéra, ó tọ̀ Jésù wá. Bá dẹ́tẹ̀ bá lè gbéra láti tọ̀ Jésù wá, kí ló ṣe ọ́ tó lè tọ̀ Jésù wá? Kí ló ṣe ọ́ tó lè wá kó ké pe Ọlọ́run? Àwáwí rẹ̀ àwáwí asán ni. Bóyá àwọn tó ń ṣe ọ̀tí ká ọ lára tó ni ló ṣe jókòó síbi tó wà tó fẹ́ ṣe nǹkan kan. Múra wẹ̀ kó múra kó lọ lé ìjọsìn ó lọ. Ó yá orí amóhùnmáwòrán tó wà yẹn pẹ̀lú ẹ̀rọ ayára bí ajere tó ń bẹ lọ́wọ́ rẹ̀, kó mú fóònù rẹ̀ tàbí kọ̀ǹpútà rẹ̀, ohun tó bá wù kó, ẹ̀rọ tó bá wù tó wà lọ́wọ́ rẹ̀ tó fi ń bá gbogbo àgbáyé sọ̀rọ̀, kó tẹ̀ sójú ẹ̀, kó dà mọ́ ìsìn orí afẹ́fẹ́. O ṣe kan, o fẹ́ ṣe kan, kí ló dé? Torí kò fẹ́ wà bákan náà. Ọlọ́run jẹ́ ká wà bákan náà. Adẹ́tẹ̀ gbéra kúrò nínú igbó, ó tọ̀ Jésù wá. Kò kọ̀ ìtìjú, kò kọ̀ ohun ìpèníjà tó ń bẹ lọ́nà nínú ìrìn àjò yẹn. Ó ṣe kíni? Ó tọ̀ Jésù wá. Ìwọ náà gbọ́dọ̀ tọ̀ Jésù wá kó lè ké pe Jésù, kó ba lè dáhùn àdúrà rẹ o. Sì wò, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un. Kí ni ó ń tẹríba fún láti jọ́sìn sí, láti fi ọpẹ́ fún? Ìṣòro kọ́tọ́pẹ́, kò sí iye ìṣòro téèyàn lè wà láyé tó máa ní kéèyàn má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò sí bí ìṣòro yẹn ṣe lè wúwo tó, kò sí bó ṣe lè rí. Bẹ́ẹ̀ ni ọpẹ́ jẹ́ dandan nínú ohun gbogbo, nígbà gbogbo. Ohun tí máa ń sọ nìyẹn fún wa. Ọpẹ́ jẹ́ dandan nínú ohun gbogbo, nígbà gbogbo, nínú ohun gbogbo. A gbọ́dọ̀ mọ̀ wípé lábẹ́ bó ti ń kórí, níwọ̀n ìgbà tá a bá wà láyé, a gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àríjẹ, àrímu, a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àríná, àrílò, a gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A gbọ́dọ̀ máa dúpẹ́. Ọpẹ́ làkọ́kọ́ o, ọpẹ́ sì nìgbẹ̀yìn nínú ohun gbogbo. Ó ní ó tẹríba fún un. Ó wí pé Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Ọ̀rọ̀ yìí lágbára o, torí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìṣòro ti gba ọkàn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìṣòro ti gba gbogbo ayé wọn, gbogbo àyà wọn. Àti ní ìgbàgbọ́ ó nira fún wọn. Àti gbẹ́kẹ̀lé Ọlọ́run ní tòótọ́ ó nira fún wọn. Torí pé ohun tó ti mọ̀ nínú ayé wọn ní ìṣòro. Ohun tó ti mọ̀ nínú àyànmọ́ wọn ní ìdààmú. Wọ́n rí lọ́dọ̀ àwọn òbí wọn, rí lọ́dọ̀ àwọn tó bí àwọn òbí wọn. Wọn ò tilẹ̀ mọ̀ bóyá ayé wọn nítumọ̀ sí Ọlọ́run débi tí ó dáhùn sí. Wọn ò tilẹ̀ mọ̀ bóyá àwọn tilẹ̀ lè wúlò fún Ọlọ́run mọ́ débi tí yóò dá sí ọ̀rọ̀ ayé wọn láti tán ìṣòro ayé wọn. Nítorí ọ̀bẹ bá sọ fún ẹni bẹ́ẹ̀ kó gba Ọlọ́run gbọ́ tàbí kó gbẹ́kẹ̀lé Ọlọ́run, á fẹ́ nira fún. Kì í ṣe pé kò fẹ́ ṣe, ṣùgbọ́n ó ń wá ibi tí òun ti lè rí okun àti gba Ọlọ́run gbọ́. Ó ń wá ibi tí òun ti lè ní agbára nínú ọkàn àti gbọ́ Ọlọ́run gbọ́. Ó ń wá ibi tí òun ti lè wò ó, kóun tiẹ̀ lè tọ́ka sí ibi tóun máa sọ pé Ọlọ́run eléyìí ó ṣe dáadáa fún mi. Nítorí pé nígbà tó bá ronú kan gbogbo ọ̀rọ̀ ayé rẹ̀, á rí wípé ìdààmú ló pọ̀ ju ìdùnnú lọ.
a rí wípé gbogbo ọ̀nà tóun tilẹ̀ mọ̀ yálà gbogbo ìlàkàkà òun lòun ti ń rí ìdojúkọ, lòun ti ń rí ìpèníjà, lòun ti ń rí ibi tó ń bẹ nínú ayé. Nítorí náà irú ẹni bẹ́ẹ̀ yóò nira fún irú ẹni bẹ́ẹ̀ láti gbọ́ Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni, àmọ́ ó ṣetán àti gbọ́ Ọlọ́run gbọ́, kò ṣetán àti gbọ́ Ọlọ́run gbọ́. Ẹ gbọ́ ohun tí adẹ́tẹ̀ wí fún Jésù. Ó ní, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Nítorí pé ó gbàgbọ́ pé ó ní agbára àti ṣe. Ìbéèrè ni wípé ṣé yóò ṣe. Ọ̀pọ̀ wa la mọ̀ wípé lóòótọ́ a ti di àtúnbí, a mọ̀ bí Ọlọ́run ṣe lágbára tó, a mọ̀ ohun tí orúkọ Jésù lè ṣe, a mọ̀ ohun tí agbára ìmọ̀ lè dánwò, a mọ̀ ohun tí ẹ̀jẹ̀ Jésù ṣe fún wa, a mọ̀ pé lóòótọ́ l'Ọlọ́run lè dá sí ọ̀rọ̀ ayé wa kó yí ìtàn wa padà. Ìbéèrè tó jọ wá lójú, èyí tí ó ti ń da ọkàn wa láàmú ni wípé ṣé yóò ṣe fún wa, pàápàá ṣé ó fẹ́ ṣe fún wa lónìí. Nítorí náà la ṣe rán mi lónìí. A rán mi lónìí ni a rán mi gidi lónìí láti wá fún ọ, nítorí àdúrà rẹ nílò ìdáhùn, àdúrà rẹ sì nílò ìbẹ̀wò Jésù Kristi lónìí. Nítorí náà mo fẹ́ kó farabalẹ̀ kí iye rẹ sí, kétí rẹ sí láti gbọ́ mi lónìí. Tó pé tó bá ti dé àkókò láti gbàdúrà, kí o lè gbàdúrà yẹn tọkàntọkàn, kí o lè ṣe kí ni, kí o lè gbàdúrà yẹn tọkàntọkàn, kí Ọlọ́run kó ṣe kí ni, kí o sì dá ọ lóhùn lójú ẹsẹ̀. Torí ìdáhùn tọ́lọ́run máa mú wá fún ọ lónìí yóò jẹ́ ojú ẹsẹ̀. Òrá mi yẹn ṣe rí, òrí ṣe dáadáa. Ìdáhùn tọ́lọ́run á mú wá fún ẹ lónìí yóò jẹ́ ìdáhùn ojú ẹsẹ̀. A ní fi ìgbàlà rẹ dọ́là, a ní fi ìdáhùn rẹ dọ́là. Ẹgbọ́n tí Jésù sọ, ó ní Jésù sì wí fún un pé wò ó. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á. Wọn kì í fọwọ́ kan adẹ́tẹ̀, Jésù fọwọ́ kan adẹ́tẹ̀. Jésù alágbára, Jésù aláàánú, ó sì na ọwọ́ rẹ̀, ó fi bà á. Ó wí pé mo fẹ́, torí pé gbogbo ohun tó yẹ kó o ṣe ló ṣe. Ó jókòó sínú igbó kó máa retí kí n wá bá ọ. Ìwọ ló tọ̀ mí wá. Ìwé mọ́ sọ pé àwọn tó bá tọ̀ Ọlọ́run wá, tó gbàgbọ́ nínú Ọlọ́run, àwọn ni ó máa rí èrè Ọlọ́run, àwọn ló máa jèrè Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, àwọn ló máa jèrè Ọlọ́run. Ohun tí ìwé Hébérù sọ fún wa nìyẹn. Ó ní, ó tọ̀ mí wá, nígbà tó dọ́dọ̀ mi ó tẹríba, ó jọ́sìn. Èyí fi hàn wípé ó wà ní ìrẹ̀lẹ̀. Ó sì bi mí wípé bí ìwọ bá fẹ́ o lè mú mi mọ́. Ó ní, mo fẹ́, ìwọ di mímọ́. Lójú kan náà ẹ̀tẹ̀ rẹ̀ sì mọ́. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi wípé ìdáhùn rẹ yóò wọlé lójú kan náà. Ìdáhùn àdúrà rẹ yóò wọlé lójú kan náà. Mo fẹ́ kó mọ̀ wípé lóòótọ́ Jésù lè ṣe. Àmọ́ ìbéèrè rẹ, ìjọlójú rẹ ni pé ṣé ó máa ṣe fún ẹ lónìí? Ṣé ó fẹ́ láti ṣe fún ọ lónìí? Ohun tó rán mi wá ṣe nìyẹn lónìí lórí pẹpẹ yìí. Ó lóun fẹ́ dá ọ lóhùn lójú kan náà. Òun fẹ́ dá ọ lóhùn lójú ẹsẹ̀ lójú kan náà lówùrọ̀ yìí. Ṣí ọkàn rẹ payá. Gbáradì láti gbàdúrà. Gbáradì láti kíni? Láti gbàdúrà. Ó fẹ́ dá ọ lóhùn lójú kan náà. Kí ni àwọn ohun tó nílò àti ṣe tí Jésù yóò ṣe kíni? Yóò fi dá ọ lóhùn lójú ẹsẹ̀ lójú kan náà. Báwo ni àdúrà rẹ yóò ṣe rí? Báwo ló ṣe gbọdọ̀ rí tí Jésù yóò fi ṣe kíni? Yóò fi dá ọ lóhùn lójú kan náà lójú ẹsẹ̀. Ẹ gbọ́ ohun tí ìwé mọ́ sọ. Ohun márùn-ún mo máa sáré fi yé wa níwọ̀nba àkókò tá a ní ká lè fi gbàdúrà gidi dáadáa. Ohun márùn-ún tí àdúrà wa gbọ́dọ̀ dìrọ̀ mọ́, tó gbọ́dọ̀ jẹ́ tọ́lọ́run wa fi fẹ́ láti dáhùn lójú ẹsẹ̀, tí Jésù á fi fẹ́ láti dáhùn lójú ẹsẹ̀ lójú kan náà. Àkọ́kọ́ ni wípé àdúrà gbọ́dọ̀ wáyé nípasẹ̀ ìrẹ̀lẹ̀. O gbọ́dọ̀ gbàdúrà pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn. Ó ní ibi tá kọ́kọ́ kà ẹ́ sọ fún wa pé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀, tó o bá ṣe tán àti rẹ ara rẹ sílẹ̀ má gbàdúrà o. Tó o bá ṣe tán àti kíni àti rẹ ara rẹ sílẹ̀ níwájú Ọlọ́run má ṣe kíni má gbàdúrà o. Tó bá gbàdúrà kò ń ṣeré ló ń fa àkókò rẹ ṣòfò ni. Ọlọ́run já fi àkókò wa ṣòfò. Kí ló ń pè ní ìrẹ̀lẹ̀? Òun ni òtítọ́ ọkàn láti gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, láti ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún ọ láti ṣe. Òun ni òtítọ́ ọkàn nípa ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Kéèyàn ní òtítọ́ ọkàn láti bá Ọlọ́run dàpọ̀ nínú ìbáṣepọ̀ ènìyàn pẹ̀lú Ọlọ́run àti àwọn ènìyàn.
òun là ń pè ní ìrẹ̀lẹ̀ o. Bí èèyàn bá ní ìgbéraga àyà tàbí tí èèyàn bá ní ìgbéraga, ojú ìṣáájú, ẹ̀tàn, bí èèyàn bá ní àwọn ìwà burúkú yìí lọ́kàn, kò ní ìrẹ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò ní ìrẹ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Béèyàn ò bá lè dáríjì ènìyàn tó ṣẹ̀, kò ní ìrẹ̀lẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, torí pé Ọlọ́run sọ pé ká dárí wa tó bá ṣẹ̀ wá. Béèyàn ò bá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tòun tìkára rẹ̀, kí ó ronúpìwàdà, kó bẹ Ọlọ́run fún ìwẹ̀nùmọ́ àti ìdáríjì, kò ní ìrẹ̀lẹ̀ ni. Ìrẹ̀lẹ̀ ni ò kí ń jẹ́ kí àwọn ènìyàn ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Àìní ìrẹ̀lẹ̀ ni ò kí ń jẹ́ kán jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Àìní ìrẹ̀lẹ̀ ni ò kí ń jẹ́ káwọn ènìyàn kó lè ronúpìwàdà nínú ìwà ibi wọn. Ẹ gbọ́ ibi tá a kà lákọ̀ọ́kọ́ Kóríńtà kejì orí kejì yẹn. Ó ní kán yí padà kúrò nínú ìwà ọ̀nà búburú wọn. Ó pọn dandan fún ọ láti yí padà. Ó lè jẹ́ ká kó máa gbàdúrà. Àdúrà ẹlẹ́ṣẹ̀ jẹ́ èérí sí Ọlọ́run, sétí Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ ronúpìwàdà, kó bẹ Ọlọ́run fún àánú, kó lè rí àánú gbà. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run wà fún àwọn ọmọ Ọlọ́run, kò sí fún àwọn ọ̀tá Ọlọ́run. Ó gbọ́dọ̀ mọ eléyìí, ó ṣe kókó. Ó ṣe kókó. Nítorí náà ìrẹ̀lẹ̀ lákọ́kọ́, ó gbọ́dọ̀ jẹ́ onírẹ̀lẹ̀. Onírẹ̀lẹ̀ Ọlọ́run fẹ́ gbéga, onírẹ̀lẹ̀ Ọlọ́run fẹ́ bu ọlá fún, onírẹ̀lẹ̀ Ọlọ́run fẹ́ bu ọ̀wọ̀ fún, kì í ṣe agbéraga. Wèé mọ́ sọ wípé ó kọjú ìjà sí agbéraga, ó sì bu ọlá fún onírẹ̀lẹ̀. Agbéraga ò ní ogún ìbí kankan níwájú Ọlọ́run. Ẹni tí ó bá kẹ̀yìn sí òfin Ọlọ́run, tó kẹ̀yìn sí ọ̀rọ̀ Ọlọ́run, agbéraga là ń perú ẹni bẹ́ẹ̀, kò nípín níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Mo fẹ́ ka àwọn ẹsẹ̀ Bíbélì kan fún wa ká fi mọ ipa tí ìrẹ̀lẹ̀ ń kó nínú ìrìn àjò wa àti ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Ìwé àwọn ọba kìíní orí 21, orí 1:1 ẹ jẹ́ kọ́kọ́ kà yẹn ká tó ka ìwé àwọn ọba kejì. Ìwé àwọn ọba kìíní 1:1 ẹsẹ̀ 1:50, ìtàmọ̀ sí 29. Ẹsẹ̀ 29 kí ló sọ? Ó ní, ìwọ rí bí Áhábù ti rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú mi. Nítorí tí ó rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú mi, èmi kì yóò mú ibi náà wá ní ọjọ́ rẹ̀. Ní ọjọ́ ọmọ rẹ̀ ni èmi ò mú ibi náà wá sórí ilé rẹ̀. Ṣé gbọ́? Nígbà tó rẹ ara rẹ̀ sílẹ̀, ó yí ibi kúrò lórí ara rẹ̀. Ìwọ náà ṣe fi ìrẹ̀lẹ̀ yí ibi kúrò lórí ara rẹ̀. Fi ìrẹ̀lẹ̀ rẹ sí Ọlọ́run àti ènìyàn. Fi yí ibi kúrò lórí àyànmọ́ rẹ̀. Fi yí ibi kúrò lórí ẹbí rẹ̀. Fi yí ibi kúrò lórí iṣẹ́, lórí ìdáwọ́lé rẹ̀. Fi ìrẹ̀lẹ̀ rẹ yí ibi kúrò. Èrè wo gan lẹ ní nínú ìgbéraga? Èrè wo gan lẹ rí nínú ìgbéraga àyà? Òun mẹ́rin tí mo jẹ́ mọ́, ta ni ẹ, ta ló jẹ́, ta ló jẹ́ gan, kí ló já mọ́, kí ló ní tí a fi fún ọ? Ó mọ tí mo ṣiṣẹ́ fún, ó mọ iṣẹ́, kí ló ní tà, iṣẹ́ tó ṣe, ṣágbára rẹ ló fi ṣe, ṣókùn rẹ ló fi ṣe, ṣáwọn tó wà ní ìsà, ṣọ́ ń ṣiṣẹ́, àwọn tó wà ń sáré ń ṣiṣẹ́, ṣàlẹ̀ sọ́pọ̀ àwọn tó wà ń sáré lọ́pọ̀lọ́ wọn ṣèdán wọn sì yege, ṣàlẹ̀ láwọn tó wà ń sáré wọn lẹ́bùn tó sì ń lò. Kò sí nǹkankan tó ń ṣẹlẹ̀ nínú sáré náà, kò sí tó ń ṣẹlẹ̀ nínú sà. Wọ́n tó bá ṣe nǹkankan láyé, tọ́lọ́ ń fún wọn ní ọ̀nà lọ, tó rọ́nà lọ, orí ọ̀fẹ́ lórí gbà, àánú lórí gbà. Nítorí náà Ọlọ́run fẹ́ kó wà ní ìrẹ̀lẹ̀. Ọlọ́rọ̀ ní olówó ni Ọlọ́run fẹ́ kó wà ní ìrẹ̀lẹ̀. Ọ̀pọ̀ tiẹ̀ wọ́pọ̀ láwùjọ wa pàápàá lásìkò yìí, ní sáà yìí, ní ìran yìí, tí àwọn ènìyàn bá ti ní owó ju ẹni kejì wọn lọ àbẹ́ni tó wà nítòsí wọn lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ń gbéraga, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣìwàwù. Ó fẹ́ kọ́ Ọlọ́run kó rẹ̀ ọ́ sílẹ̀ fún ara rẹ̀. Tó wọ́n bá rẹ̀ sílẹ̀ fún ara rẹ̀, yóò wọ palẹ̀ ní o, kò ní sí àtúnṣe o. Ọlọ́run kọjú ìjà sí agbéraga o. Rẹ̀ ara rẹ̀ sílẹ̀. Tó bá fẹ́ kọ́ Ọlọ́run kó gbọ́ àdúrà rẹ̀, tó bá fẹ́ kí Jésù kó ṣe kíni, kó fẹ́ láti dáhùn àdúrà rẹ̀ lónìí, o gbọ́dọ̀ rẹ̀ ara rẹ̀ sílẹ̀. Ìwé àwọn ọba kejì orí 22 1:2 ẹsẹ̀ 19. Kí n sáré kà á fún wa o nípa ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀. Nípa ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀. Ó ní nítorí tí ọkàn rẹ rọ̀, tí ìwọ sì ti rẹ ara rẹ sílẹ̀ níwájú Olúwa, nígbà tí ìwọ gbọ́ èyí tí mo sọ sí ibi yìí àti sí àwọn ará ìlú náà pé
mo ó di ahoro àti ẹni ègún, tí ìwọ sì fa aṣọ rẹ ya, tí o sì sọkún níwájú mi, èmi pẹ̀lú ti gbọ́ tìrẹ ni Olúwa wí. Ọlọ́run ò fẹ́ gbọ́ igbe agbéraga, ó fẹ́ gbọ́ igbe onírẹ̀lẹ̀. Tí Jésù bá lè rẹ ara rẹ̀ sílẹ̀, kí ló ṣe àwa náà tá a lè rẹ ara wa sílẹ̀? Bẹ́ẹ̀ ni gbogbo ènìyàn tọ́lọ́run gbọ́ tiwọn, ó bẹ̀ látorí ìrẹ̀lẹ̀ ọkàn wọn. Àwọn tó sì ní ìrẹ̀lẹ̀ ọkàn tí ó rẹ ara wọn sílẹ̀, àwọn ni àwọn tó ní òtítọ́ ọkàn nínú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Ọlọ́run àti ènìyàn, tí wọ́n ń gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, tí wọ́n sì ṣe ohun tí Ọlọ́run fẹ́. Kíróníkà kejì orí 12 ká tún wo ìyẹn náà nípa ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ yìí, torí ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ ṣe kókó láti bá Ọlọ́run rìn. Kíróníkà kejì orí 12 kí ló sọ? Ẹsẹ̀ 7. Ó ní, nígbà tí Olúwa rí pé wọ́n rẹ ara wọn sílẹ̀, ọ̀rọ̀ Olúwa tọ̀ Ṣemáyà wá wípé wọ́n ti rẹ ara wọn sílẹ̀, nítorí náà èmi kì yóò run wọ́n, ṣùgbọ́n èmi ó fún wọn ní ìgbàlà díẹ̀. A kì yóò da ìbínú mi sórí Jerusalem nípa ọwọ́ Ṣíṣákì, nítorí pé kí ni wọ́n rẹ ara wọn sílẹ̀. Ọlọ́run fẹ́ rí ìrẹ̀lẹ̀ rẹ kó tó dáhùn àdúrà rẹ. Ó fẹ́ rí ìrẹ̀lẹ̀ ọkàn rẹ kó tó dáhùn àdúrà rẹ. Ó fẹ́ rí òtítọ́ ọkàn rẹ nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ẹ̀, nínú ohun tó ń sọ àti ohun tó ń ṣe àti ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíì. Ó fẹ́ rí, torí pé tí ò bá ní òtítọ́ ọkàn, o ò rẹ ara rẹ sílẹ̀ nìyẹn, o ò gbọ́ràn sí ohun tí Ọlọ́run sọ. Ẹni tí ó bá ronúpìwàdà nítòótọ́ torí pé ó nírẹ̀lẹ̀ ni, ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ nítòótọ́ torí pé ó nírẹ̀lẹ̀ ni, ẹni tó bá dáríjì ẹlòmíràn ọmọnìkejì ẹ̀ torí pé ó nírẹ̀lẹ̀ ni, ẹni tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run nítòótọ́ torí pé kí ni ó ní ìrẹ̀lẹ̀ ọkàn, ó rí ara rẹ̀ sílẹ̀ láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe ẹni tó ń gbọ́ Ọlọ́run lẹ́nu, tó ń gbọ́ àwọn tó dàgbà jùlọ nínú ẹ̀mí, àwọn tọ́lọ́run gbé kalẹ̀ fún ní lẹ́nu. Irọ́, kò ń ṣe ẹni tó ń ṣe ìpáǹle, torí ẹni tó bá rí ara rẹ̀ sílẹ̀ ní Ọlọ́run ṣe kí ni ló ń gbéga. Ẹ wo ní ìwé Máàkù orí 11 yẹn, ká tún wo ohun tóun náà sọ. Máàkù orí 11 kí ló sọ fún wa? Ó ní, ẹgbọ́n tó sọ ń bí, ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ yìí ni o, ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ yìí ni. Máàkù orí 11 ẹsẹ̀ 25 àti 26 yẹn. Ẹgbọ́n tó sọ, nígbà tí ẹ̀yin bá sì dúró ń gbàdúrà, ẹ dáríjì. Kò yẹ pé bó bá wù yẹn dáríjì, bó yẹn má dáríjì, irọ́, ẹ dáríjì. A kì í dáríjì ènìyàn nítorí pé ẹ̀ṣẹ̀ nǹkan tó ṣe ò dùn wá, àbí nítorí pé a máa jẹ̀rora nínú ìwà búburú wọn. À ń dáríjì àwọn ènìyàn tó pé Ọlọ́run ti pa láṣẹ fún wa láti dáríjì àwọn ènìyàn. Yálà wọ́n tọrọ ìdáríjì àbọ̀ wọ́n tọrọ ìdáríjì, àwa máa dáríjì nítorí pé àṣẹ Ọlọ́run ni. Ó ní, nígbà tí ẹ̀yin bá sì ń dúró ń gbàdúrà, ẹ dáríjì bí ẹ̀yin bá ní ohunkóhun sí ẹnikẹ́ni, kí baba yín tí ń bẹ ní ọ̀run bá lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín pẹ̀lú. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá dáríjì, baba yín tí ń bẹ ní ọ̀run kì yóò sì dárí ẹ̀ṣẹ̀ yín jì yín. Ó pọn dandan fún wa láti dáríjì. Èèyàn nílò ìrẹ̀lẹ̀ láti dáríjì ọmọnìkejì rẹ̀. Ó nílò ìrẹ̀lẹ̀. Ẹni tí ò bá ní ìrẹ̀lẹ̀ ò lè dáríjì ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni ìwé Lúùkù orí 22 yẹn, ẹ wo nǹkan tóun náà sọ nípa ohun tó wà nílẹ̀ yìí. Ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ yìí ṣe kókó, kì í ṣe ohun tá à ń yẹ̀ tàbí ohun tá à ń ṣàtì. Lúùkù orí 22, ẹgbọ́n tó sọ, ẹsẹ̀ 10 sí 14. Ó ní pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ẹ mọ̀ pọ́rọ̀ àdúrà là ń sọ, ọ̀rọ̀ àdúrà là ń sọ o. Ohun tó máa mú kí Jésù dáhùn àdúrà wa, pàápàá ká mú kó dáhùn àdúrà wa lójú ẹsẹ̀, òun là ń sọ nípa rẹ̀ lónìí. Torí a fẹ́ gba àdúrà kan lónìí, tá a sì fẹ́ kí Ọlọ́run kó ṣe kíni, kó dáhùn lójú ẹsẹ̀. Ó ní mò ń fi yé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nípa agbára ìmọ̀, ohun tí Jésù fẹ́ rí kó fi dáhùn àdúrà lójú ẹsẹ̀, ohun tó Ọlọ́run fẹ́ rí kó fi dáhùn àdúrà lójú ẹsẹ̀. Jésù fúnra rẹ̀ ló sọ ìtàn yìí. Ó ní pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowó òde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èèyàn lè gbàdúrà nínú ara rẹ̀ o, bẹ́ẹ̀ sì ni èèyàn lè gbàdúrà kó máa sọ̀rọ̀ rẹ̀ síta.
èyí Farisí dìde ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ o, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ará ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowó òde yìí. Wọ́n tọ́ka sí ẹnìkejì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń gbàdúrà. Èmi ń gbàwẹ̀ ní ìgbà 2 ní ọ̀sẹ̀. Mo ń san ìdámẹ́wàá ohun gbogbo tí mo ní. Ṣùgbọ́n agbowó òde dúró ní òkèèrè. Ṣé rí agbowó òde tó nírẹ̀lẹ̀ o? Ṣé rí agbowó òde tó mọrírì Ọlọ́run àtẹni tó wá láti wá gbàdúrà sí? Ó ní ṣùgbọ́n agbowó òde dúró ní òkèèrè, kò tilẹ̀ jẹ́ gbé ojú rẹ̀ sókè ọ̀run. Ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní ọkàn àyà, ó wí pé Ọlọ́run ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Ìwọ tó ń gbọ́ mi lónìí, Ọlọ́run á ṣàánú fún ẹ. Ó ní Ọlọ́run ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Mo wí fún yín, ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ, nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga, òun ni a ó rẹ̀ sílẹ̀, ẹni tí ó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. Jésù ló sọ ọ́. Ó ní Farisí tó tiẹ̀ jẹ́ Farisí ọmọ ìjọ, ó lóun ń gbààwẹ̀ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, ó lóun dáa ju àwọn agbowó òde alọ́nilọ́wọ́gbà aláìṣòótọ́ panṣágà nǹkan kan, ó lóun dáa ju gbogbo wọn lọ. Ó tún sọ débi wípé ó wù ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ní òòrà agbowó òde yìí ẹlẹ́ṣẹ̀ lélẹ́yìí lè máa ń gba rìbá. Tí àwọn agbowó òde máa ń gba rìbá láwọn ọjọ́ tá à ń sọ yìí. Ó ní mo san ju agbowó òde yìí lọ, Ọlọ́run ó ṣe. Ṣùgbọ́n agbowó òde yẹn ó rẹ ara rẹ̀ sílẹ̀. Ó dúró lókèrè kò tiẹ̀ ṣe bí ẹni tó lè súnmọ́ pẹpẹ nínú tẹ́ḿpìlì. Ó dúró lókèrè, kò gbórí sókè láti wo Ọlọ́run lọ́run. Irọ́, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó tẹríba, ó ń sọ pé Ọlọ́run ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí. A sì dá a láre nítorí pé òun ló ní ìrẹ̀lẹ̀. Ìyẹn Farisí ó ní ìgbéraga. So ìwé mọ́ sọ wípé ẹni tí ó bá gbé ara rẹ̀ ga a máa rẹ̀ ẹ́ sílẹ̀, ṣùgbọ́n ẹni tó bá rẹ̀ ara sílẹ̀ la máa kí ni? A máa gbé ga. Ẹ wo ìwé Mátíù orí 9 ẹsẹ̀ 9. Mátíù ta kọ́kọ́ kà fún wa yẹn. Ẹsẹ̀ 9 yẹn kí ló sọ? Ó ní balógun ọ̀rún náà dáhùn, ó sì wí pé Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Ẹgbọ́n tí Jésù fi dá lóhùn. Nígbà tí Jésù gbọ́, ẹnu yà, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ènìyàn Ísírẹ́lì. Nítorí pé balógun ọ̀hún ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó rí ara rẹ̀ bí ẹni tí kò tọ́, tí kò yẹ tí Jésù yóò wọ abẹ́ òrùlé rẹ̀ wá. Bó lè pé olówó ni ọlọ́rọ̀ ni, ṣùgbọ́n ó rí ara rẹ̀ ní ipò ara rẹ̀ ipò òun ṣe ẹni mímọ́, òun ò mọ́ tó bẹ́ẹ̀, òun ò pé tó bẹ́ẹ̀, òun ò yẹ lẹ́ni tí Jésù yóò wọ òrùlé rẹ̀ wá pé kó sọ kìkì ọ̀rọ̀ kan, ọmọ rẹ̀ yóò sì ṣe kíni, yóò gba ẹ̀mú lára dá. Ó ní ìrẹ̀lẹ̀ ọkàn ni. Jésù sọ wípé òun ò rí irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ rí ní Ísírẹ́lì o. Bẹ́ẹ̀ ni, nítorí náà àkọ́kọ́ nínú ohun tá a gbọ́dọ̀ mọ̀ nípa àdúrà tí ó máa mú kí Ọlọ́run fẹ́ ṣe nǹkan fún wa lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wípé a gbọ́dọ̀ gbàdúrà láti inú ìrẹ̀lẹ̀ ọkàn. A gbọ́dọ̀ rẹ ara wa sílẹ̀ ká tó gbàdúrà tá a bá fẹ́ kí Ọlọ́run gbàdúrà yẹn. Èkejì ni wípé àdúrà tá a fẹ́ gbà ó gbọ́dọ̀ jẹ́ àdúrà tó là. A gbọ́dọ̀ sọ̀rọ̀ là, kì í sọ̀rọ̀ àwáwí. Ó gbọ́dọ̀ béèrè ohun tó fẹ́ gangan. Ó gbọ́dọ̀ lè béèrè ohun tó ṣe kíni, ohun tó fẹ́ gangan. Kì í ṣe pé kó máa ṣàwáwí asán, kì í ṣe pé kó máa lọ sọ́hún lọ síbí, kó máa ṣàpèjúwe, kó máa ṣàpẹrẹ. Irọ́, ó gbọ́dọ̀ lè sọ ọ́ láàrin. Ó gbọ́dọ̀ lè sọ ohun tó fẹ́ gangan, kó béèrè ohun tó fẹ́ gangan. Àdúrà ẹ gbọ́dọ̀ jẹ́ ohun tí ó jẹ́ ìbéèrè tó nílò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, kí ìtàn rẹ lè yí padà. Ẹ kí n ka ẹsẹ̀ Bíbélì méjì fún wa. Ìwé Mátíù, ẹ ká kọ́kọ́ ka ìwé Mátíù ká tó ka ìwé Máàkù. Mátíù orí 20 yẹn ẹsẹ̀ 43 32 àti 33 yẹn, ká wo ohun tó sọ fún wa. Ó ní Jésù sì dẹ́sẹ̀ dúró, ó pè wọ́n, ó sì wí pé
kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí ó ṣe fún yín? Wọ́n wí fún un pé, Olúwa, kí ojú wa kí ó lè là. Kò nílò àwáwí, kò nílò ọ̀rọ̀ púpọ̀, kò nílò ìtàn sísọ. Àdúrà nílò sàn láàrin ìbéèrè. Ó nílò ìbéèrè kan. Ohun tó àdúrà tó fẹ́ k'Ọlọ́run, ohun tó bá fẹ́ k'Ọlọ́run kó dáhùn kó sì ṣe lójú ẹsẹ̀. Àdúrà rẹ nílò ìbéèrè kan ṣoṣo. Ó ní Jésù bí wọ́n, kí lẹ fẹ́ kí n ṣe fún yín o? Torí pé oríṣiríṣi nǹkan ni Jésù lè ṣe. Ó ní agbára láyé àti lọ́run àti fi sí ìkáwọ́ rẹ̀. Kò sí ohun tí kò lè ṣe. Nígbà tí wọ́n pé kó ṣàánú wọn, ó wá dá wọn lóhùn ní kí lẹ fẹ́ gan kí n ṣe. Ní orí ìta yẹn o gbọ́dọ̀ lè sọ pàtó ohun tó fẹ́ k'Ọlọ́run ṣe. Ohun tí àdúrà nílò nìyẹn. Àdúrà nílò kó lè sọ pàtó ohun tó fẹ́ k'Ọlọ́run ṣe fún ẹ. Wọ́n dá Jésù lóhùn pé, Olúwa, kí ojú wa kí ó lè là. Ẹgbọ́n tí ìwé Máàkù orí 10 yẹn náà sọ nípa ọ̀rọ̀ yìí. Máàkù orí 10 kí ló sọ? Àdúrà kò ń sọ̀rọ̀ àwáwí, kì í sọ̀rọ̀ ìtàn okó máa sọ̀tàn. Irọ́. Àdúrà tó bá fẹ́ k'Ọlọ́run kó dáhùn lójú ẹsẹ̀. Ọ̀rọ̀ ìbéèrè pàtó ni. Ọ̀rọ̀ ìbéèrè pàtó ni o. Máàkù orí 10 ẹsẹ̀ 51. Ó ní Jésù sì dáhùn, ó sì wí fún un pé, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? Afọ́jú náà sì wí fún un pé, Olúwa, kí èmi kí ó lè ríran. Ohun tó fẹ́ nìyẹn. Kò ní kémi kó lè di ọlọ́rọ̀, kò ní kémi kó lè gbéyàwó. Oríṣiríṣi ìbéèrè ló wà, àmọ́ kí ni ìbéèrè tiẹ̀? Ìbéèrè tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ pàtó nínú àdúrà tó bá fẹ́ k'Ọlọ́run kó dáhùn lójú ẹsẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ pàtó. Ó gbọ́dọ̀ jẹ́ ìbéèrè tó nílò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Tó bá fẹ́ k'àdúrà rẹ̀ kí ó gbà, k'Ọlọ́run kó dáhùn rẹ̀ lójú ẹsẹ̀. Kí ni kókó kẹta tí mo fẹ́ sọ fún wa? Ó gbọ́dọ̀ jẹ́ àdúrà lórí ohun tó ṣe pàtàkì fún wa. Ó gbọ́dọ̀ jẹ́ àdúrà lórí ohun tó ṣe pàtàkì sí wa. Èèyàn kò lè máa gbàdúrà lásán kó máa porúkọ Olúwa lásán. Ìwé mọ́ sọ pé a gbọ́dọ̀ porúkọ Olúwa Ọlọ́run wa lásán. A gbọ́dọ̀ porúkọ Ọlọ́run wa lásán. A gbọ́dọ̀ pé bí èké. Irọ́. Tó bá fẹ́ gbàdúrà lóòótọ́, ó gbọ́dọ̀ dá lé ohun tó ṣe pàtàkì, tó ṣe kókó sí àyọ̀mọ́ rẹ, tó ṣe pàtàkì, tó ṣe kókó sí ipò tó wà nínú ayé. Kì í ṣe nítorí afẹ́ la fi ń pe Ọlọ́run. Kì í ṣe nítorí pé o fẹ́ dárayá, o fẹ́ dá ara rẹ lárayá, àfi fẹ́ dá àwọn ẹlòmíì lárayá ló ṣe fẹ́ porúkọ Olúwa. Irọ́. Ó gbọ́dọ̀ jẹ́ nítorí wípé ohun kankan ṣe pàtàkì, ó ṣe kókó tó nílò ló ṣe fẹ́ pe Ọlọ́run, ló ṣe fẹ́ porúkọ Ọlọ́run. Ẹgbọ́n tí ìwé Hébérù sọ, Hébérù orí 4. Hébérù orí 4 ẹsẹ̀ 15 àti 16 yẹn kí ló sọ fún wa? Ó ní, nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàìbánikẹ́dùn nínú àìlera wa, ẹni tí a ti dánwò ní ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa, ṣùgbọ́n láìlẹ́ṣẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kí a lè rí àánú gbà, kí a sì rí orí ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Àdúrà gbọ́dọ̀ dá lé rírí ìrànlọ́wọ́ tó nílò lákòókò tí ó wọ̀ àti tí ó wọ̀. Ní ìgbà ìdánwò, nígbà ìṣòro rẹ, ó gbọ́dọ̀ dá lé ìṣòro àti ìdánwò àti ohun tó ń là kọjá tó fẹ́ kí Ọlọ́run kó jẹ́ kó bẹ̀ ọ́ wò, kó bẹ̀ ẹ́ dá sí, kí ó lè fún ọkàn rẹ ní ìsinmi. Ohun tí àdúrà dá lé nìyẹn. A kò kí ń gbàdúrà nítorí pé ó kàn wù wá ká máa porúkọ Ọlọ́run lásán, àbí ká máa ṣeré, ká máa ṣàpárá, ká máa ṣẹ̀fẹ̀. Irọ́. A gbọ́dọ̀ mọ rírì ẹni tá a fẹ́ bá sọ. Ó lè porúkọ Ọlọ́run kó bá kọjú sí ọ, kó máa sọ kó bọ́rájà, kó máa sọ̀tọ̀, kó máa sọ ohun tí ò ní múlò. Ọlọ́run ṣe iyebíye jù bẹ́ẹ̀ lọ. Orúkọ Ọlọ́run sì ṣe iyebíye jù bẹ́ẹ̀ lọ. Tó bá porúkọ Ọlọ́run gbọ́dọ̀ pé gẹ́gẹ́ bí olódodo ni, gẹ́gẹ́ bí ẹni tó mọ rírì rẹ̀. Torí orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọn ni ó sì. Orúkọ Olúwa jẹ́ ilé ìṣọ́ agbára fún àwọn olódodo, kì í ṣe fún àwọn ẹlẹ́ṣẹ̀ o. Kì í ṣe fún àwọn tó mọ Ọlọ́run, kì í ṣe fún àwọn alágbèrè o. Àwọn olódodo lórúkọ Olúwa jẹ́ ilé ìṣọ́ agbára fún. Ìwọ tó bá fẹ́ kí orúkọ Olúwa kó jẹ́ ilé ìṣọ́ agbára fún ọ, ó máa jẹ́ olódodo. Wọ́n náà yọ̀ǹda fún Ọlọ́run wá jẹ́ olódodo. Ohun tí ó ṣe kókó rèé tí a gbọ́dọ̀ mọ̀ tá a bá fẹ́ kí Ọlọ́run kó dáhùn àdúrà wa lójú ẹsẹ̀. Kókó kẹni tí máa tún sọ, kókó márùn mo fẹ́ sọ. Ìkẹni tí máa sọ ni pé àdúrà gbọ́dọ̀ wá láti ọkàn.
láti gbogbo ọkàn wa làdúrà sì gbọ́dọ̀ wà. O lè máa gbàdúrà kó jẹ́ pé ohun tó mọ̀ nínú ọpọlọ rẹ nìkan ló ń sọ. O lè máa gbàdúrà kó jẹ́ wípé ọkàn rẹ àti ọpọlọ rẹ wọ́n ń ja ìjàkadì kó o sì fẹ́ kádùrà rẹ gbà. Ẹ gbọ́ ohun tí ìwé Máàkù sọ fún wa. Ìwé Máàkù orí 11 ẹsẹ̀ Bíbélì kan la máa kà níbí. Máàkù orí 11 ẹgbọ́n ohun tó sọ. Ẹsẹ̀ 23 àti 24. Máàkù orí 11 ẹgbọ́n tó sọ inú ìwé mímọ́. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyèméjì ní ọkàn rẹ̀. Nítorí náà àdúrà ní í ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́kàn rẹ o. Bó bá fẹ́ gbàdúrà, gbogbo ọkàn rẹ ló gbọ́dọ̀ ṣe wà nínú àdúrà tó fẹ́ gbà o. O lè fàyè gba ẹ̀rù, o lè fàyè gba iyèméjì, o lè fàyè gba àníyàn nínú àdúrà. Gbogbo ọkàn rẹ ló ní í ṣe nínú oko àdúrà tó wá fẹ́ gbàdúrà tó fẹ́ kọ́ lọ kó dáhùn lójú ẹsẹ̀. Ó ní tí kò sì ṣiyèméjì ní ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣẹ yóò rí bẹ́ẹ̀ fún un. Nítorí náà mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà, yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ohunkóhun tá a bá ń tọrọ nínú àdúrà, tá a bá ń tọrọ pẹ̀lú gbogbo ọkàn wa, àdúrà nílò gbogbo ọkàn rẹ kí ó papọ̀. Àdúrà nílò ìpapọ̀ ọkàn. Ẹ gbọ́ nǹkan tí Jeremiah orí 49 sọ, Jeremiah 29. Ó ní a máa rí Ọlọ́run nígbà tí a bá wá Ọlọ́run tọkàntọkàn pẹ̀lú gbogbo ọkàn wa. Gbà la máa rí Ọlọ́run. Ẹni tó bá ń gbàdúrà tí ọkàn rẹ̀ ò sí ńbẹ̀, kò fẹ́ kádúrà yẹn gbà ni, kò fẹ́ kí àdúrà yẹn gbà lójú ẹsẹ̀. Àdúrà ò ń ṣe iṣẹ́ ọpọlọ, ìrìn àjò ọkàn ni níwájú Ọlọ́run. Nítorí Ọlọ́run fẹ́ gbogbo ọkàn wa. Èrònú wa, ìpinnu wa, ìgbésẹ̀ wa ó gbọ́dọ̀ rọ̀ mọ́ àdúrà tá a fẹ́ gbà. Ìwà wa, àròkàn wa gan ó gbọ́dọ̀ rọ̀ mọ́ ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run. Nítorí a gbọ́dọ̀ pa ọkàn pọ̀, a gbọ́dọ̀ ṣe ọkàn wa páyà, gbogbo ọkàn wa gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ wà nínú àdúrà tá a fẹ́ gbà. Tá a bá fẹ́ k'Ọlọ́run kó ṣe kíni, kó gbọ́ àdúrà wa. Bẹ́ẹ̀ ni. Kókó karùn-ún tí máa sọ fún wa tí àdúrà gbọ́dọ̀ jẹ́, tí a bá fẹ́ kí ó wu Ọlọ́run, kí ó wu Jésù láti dá sí lójú ẹsẹ̀, ó ní wípé àdúrà gbọ́dọ̀ jẹ́ láti inú ìwà bí Ọlọ́run. A gbọ́dọ̀ ní ìwà bí Ọlọ́run tí a bá fẹ́ kí àdúrà gbà. Kì í ṣe gbogbo àdúrà lọ́lọ́run tẹ́tí sí ló ń gbà o. Ọlọ́run ń gbàdúrà ẹlẹ́ṣẹ̀. A ti sọ wípé àdúrà ẹlẹ́ṣẹ̀ dàbí èérí àjòjì létí Ọlọ́run, àfi tẹ́lẹ́ṣẹ̀ bá ronúpìwàdà kó di ọmọ Ọlọ́run. Nítorí náà àwọn àdúrà kan wà tí ò tiẹ̀ ṣe tẹ́tí sí débi tí yóò ṣe gbà fún Ọlọ́run, nítorí pé kò tán mọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kò sì tán mọ́ ìlànà Ọlọ́run. Gbogbo wa la mọ̀ yẹn. Nítorí náà gbogbo àdúrà tá a bá fẹ́ gbà, tá a bá fẹ́ k'Ọlọ́run kó gbà, á jẹ́ àdúrà tó sopọ̀ mọ́ ìwà bí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Kí ni ìtumọ̀ èyí? Àdúrà tó sopọ̀ mọ́ ìwà bí Ọlọ́run yóò dálé ìlérí Ọlọ́run nìkan ṣoṣo. Gbogbo ohun t'Ọlọ́run fẹ́ ṣe fún wa kò sóhun titun nínú bẹ̀ o. Bí ó ṣe wípé ohun tó ti ṣèlérí fún wa ló fẹ́ ṣe fún wa. Ohun tó ti sọ tẹ́lẹ̀ fún wa ló fẹ́ ṣe fún wa. Ohun tó sì kọ sílẹ̀ fún wa ló fẹ́ ṣe fún wa o. Kò sóhun titun tó fẹ́ ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi hàn wá. Kì í ṣe ohun tó ń bẹ nínú ìfẹ́ ọkàn wa ló fẹ́ ṣe, bí ó ṣe ohun tó ti ṣèlérí fún wa ló fẹ́ ṣe o. Nítorí ohun tí a bá fẹ́ lọ́kàn wa, tá à ń tọrọ lọ́wọ́ rẹ̀ tá a fẹ́ kó ṣe, a gbọ́dọ̀ mú wá sábẹ́ ìlérí Ọlọ́run tá a bá fẹ́ k'Ọlọ́run kó ṣe lójú ẹsẹ̀. Tí ò bá ti tọ́ mọ́ ìlérí Ọlọ́run, Ọlọ́run ò lè dá sí o. Gbogbo ohun t'Ọlọ́run fẹ́ ṣe tó fẹ́ fi dáhùn àdúrà wa lójú ẹsẹ̀, tó fẹ́ yí ayé wa padà, yí ìtàn wa padà, ó gbọ́dọ̀ tọ́ mọ́ ohun tó ti ṣèlérí fún wa ní ìgbà kan rí. Torí ohun tó ti ṣèlérí ló ti pèsè, ohun tó sì ti pèsè ló ti pàṣẹ rẹ̀ fún wa gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Nítorí náà a ní ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ, a ní ìpèsè Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ, a ní ìpàṣẹ Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ. Àwọn ohun kan yìí ni àwọn áńgẹ́lì ń ṣiṣẹ́ lé lórí láti mú wá sójú kojú fún wa gẹ́gẹ́ bí ẹ̀rí àti ìyanu. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ Bíbélì díẹ̀ fún wa ká tó lọ gbàdúrà ní ìṣẹ́jú yìí. Kọ́ríńtì kejì orí kìíní. Kọ́ríńtì kejì orí kìíní kí ló sọ fún wa lórí ọ̀rọ̀ yìí? Ẹsẹ̀ 20.
ó ní nítorí gbogbo ìlérí Ọlọ́run nínú rẹ̀ ní bẹ́ẹ̀ ni nínú Jésù Kristi ló ń sọ ẹ̀hún ní bẹ́ẹ̀ ni àti nínú rẹ̀ pẹ̀lú ní àmì sí ògo Ọlọ́run nípasẹ̀ wa. Gbogbo ìlérí Ọlọ́run tí Ọlọ́run ti ṣe àmì sí, gbogbo ìlérí Ọlọ́run tí Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ ni sí, inú Jésù ló wà o. Gbogbo àwọn ìlérí yẹn lọ́lọ́run ń dáhùn o, torí ìlérí lohun tó pèsè fún, ìlérí lohun tó ti pàṣẹ fún wa. Nítorí náà ohunkóhun tó bá wù kó máa bi Ọlọ́run, ohunkóhun tó bá wù kó béèrè lọ́wọ́ Ọlọ́run, ó gbọ́dọ̀ wà lábẹ́ ìlérí Ọlọ́run, ó gbọ́dọ̀ wà lábẹ́ ohun tó ti ṣèlérí fún ọ, ó gbọ́dọ̀ wà lábẹ́ ohun tó ti pèsè lẹ̀ fún ọ, ó sì gbọ́dọ̀ wà lábẹ́ ohun tó ti pàṣẹ lẹ̀ fún ọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Nínú Jésù Kristi ohun tọ́lọ́run ṣe àmì sí tó ti ṣe bẹ́ẹ̀ ni sí, ó ń bẹ nínú Jésù. Àwọn ni ìlérí Ọlọ́run fún wa. Bẹ́ẹ̀ nítorí ọmọ ìlérí ni wá, bẹ́ẹ̀ ni ọmọ ìlérí ni wá o. Mo fẹ́ ka ìwé Róòmù fún wa kó lè yé wa sí. Róòmù orí 9 yẹn ẹsẹ̀ 6 ẹsẹ̀ 4. Róòmù orí 9 ẹsẹ̀ 4 ní àwọn ẹni tí ń ṣe Ísírẹ́lì ti àwọn ẹni tí ìsọdọmọ ìṣe àti ògo àti májẹ̀mú àti ìfúnilófin àti ìsìn Ọlọ́run àti àwọn ìlérí àti àwọn ìlérí. Ẹ wo ìwé Róòmù orí 15 yẹn, Róòmù orí 15 yẹn ẹsẹ̀ 8. Ẹgbọ́n tó tún sọ ń bẹ̀. Ó ní mo sì wí pé a ti fi Jésù Kristi ṣe ìránṣẹ́ ìkọlà nítorí òtítọ́ Ọlọ́run. Ìkọlà ọkàn ni o, kì í ṣe ìkọlà ara, ìkọlà ọkàn. A ti fi Jésù Kristi ṣe ìránṣẹ́ ìkọlà nítorí òtítọ́ Ọlọ́run kí ó bá lè mú àwọn ìlérí náà dúró tí a ti ṣe fún àwọn bàbá wa, àwọn bàbá. Jésù ni ó fi ìdí ìlérí yẹn múlẹ̀, yóò fi dúró, yóò mú dúró àwọn ìlérí tí a ti ṣe fún àwọn bàbá. Kí nìdí? Ìlérí Ọlọ́run lọ́lọ́run pèsè lẹ̀ fún, ìlérí Ọlọ́run sì lọ́lọ́run pàṣẹ lẹ̀ fún àwọn tó jẹ́ tirẹ̀. Nítorí náà ohunkóhun tó kó máa béèrè, ohunkóhun tó kó máa tọrọ, ó gbọ́dọ̀ wà lábẹ́ ohun tó ti ṣèlérí fún ọ. Ó lè jẹ́ pé kò sí ohun tó bá ń ṣe fún wa nínú ayé, a gbọ́dọ̀ wá ìlérí Ọlọ́run tó tọ́ mọ́ ohun tá à ń là kọjá láti fi gbàdúrà. Bó ṣe rí nìyẹn, torí à ń gbàdúrà sí Ọlọ́run ní orúkọ Jésù, torí pé ohun tó ṣèlérí ni pé òun fẹ́ gbọ́ orúkọ Jésù láti gbàdúrà. Orúkọ Jésù lóhun tó fi fún wa láti fi gbàdúrà sí òun. Nítorí pé ẹnikẹ́ni tó bá fẹ́ tọ̀ Ọlọ́run wá, ẹnikẹ́ni ò lè wá sí ọ̀dọ̀ baba láìṣe nípasẹ̀ ọmọ. Nítorí ẹnikẹ́ni tó bá fẹ́ tọ̀ baba wá, ó gbọ́dọ̀ wá ní orúkọ Jésù, ó gbọ́dọ̀ wá nípasẹ̀ ọmọ ní orúkọ Jésù. Òun ló ti pọn dandan fún olúkúlùkù láti di àtúnbí. Tó bá fẹ́ bá Ọlọ́run lájọṣepọ̀, tó bá fẹ́ ní àǹfààní síwájú Ọlọ́run, ó di dandan fún gbogbo ènìyàn láti di àtúnbí. Yẹn ká ẹsẹ̀ Bíbélì kan sí fún wa. Pétérù kejì orí 1 kí ló sọ nípa ọ̀rọ̀ yìí? Ìlérí Ọlọ́run nípọn, ó sì ṣe kókó. Ọlọ́run sì fún wa ní àwọn ìlérí rẹ̀ fún àǹfààní wa. Pétérù kejì orí 1 ẹsẹ̀ 3 àti 4. Ó ní bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, ṣé ń gbọ́ o, tí ó sì ṣe iyebíye fún wa, àwọn ìlérí rẹ̀ tó tóbi púpọ̀ tó ṣe bí ó fi fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Ohun tó ti fi fún wa ní àwọn ìlérí rẹ̀, àwọn ìlérí rẹ̀ ló ti pèsè fún, àwọn tó ti pèsè fún ló sì ti pàṣẹ rẹ̀ fún wa. Nítorí ohunkóhun tó bá ń béèrè, ó gbọ́dọ̀ tọmọ ìlérí rẹ̀, torí ìlérí rẹ̀ ní ìfẹ́ rẹ̀. Ẹ gbọ́ bí ta kà lẹ́ẹ̀kan pé ohunkóhun tá a bá béèrè níwájú rẹ̀ tó jẹ́ ti ìfẹ́ rẹ̀ yóò gbọ́ wa, tó pa mọ̀ pé yóò gbọ́ wa, yóò sì ṣe fún wa. Àwọn tá a kà ní Jòhánù kìíní orí 5 òun nìyẹn. Nítorí gbogbo ohun tọ́lọ́run ń ṣe, ohun tó tọmọ ìfẹ́ rẹ̀ ọkàn rẹ̀ ló ń ṣe. Àwọn ìlérí rẹ̀ jẹ́ ìfarahàn ohun tó ń bẹ nínú ìfẹ́ ọkàn rẹ̀ fún wa. Àwọn ohun kan tó pèsè fún nìyẹn, tó sì pàṣẹ rẹ̀ fún. Àwọn ohun tí àwọn áńgẹ́lì yóò sì mú wá sí ojúkojú gẹ́gẹ́ bí èrè fún wa láyé, gẹ́gẹ́ bí ìdáhùn àdúrà wa nìyẹn. Òye yìí gbọ́dọ̀ yé wa gidigidi. Mo sì fẹ́ ká gbàdúrà lórí ìta yìí. Ká tó gbàdúrà jẹ́ kí n sáré ka Éfésù orí 3 kí a bá mọ̀
ohun tí Ọlọ́run fẹ́ ṣe fún wa lónìí. Éfésù orí 3 ẹsẹ̀ 20 àti 21. Ó ní ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí a ń béèrè tàbí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára tí ó ń ṣiṣẹ́ nínú wa, òun ni kí a máa fi ògo fún nínú ìjọ àti nínú Kristi Jésù títí ìrandíran gbogbo ayé àìnípẹ̀kun. Àdúrà la fẹ́ gbà lórí tata dé yìí o. Wá gbọ́ àdúrà mi, bá mi ṣe kí n lè rógo lò láyé. Wá gbọ́ àdúrà mi o, bá mi ṣe kí n lè rógo lò láyé. Mo fẹ́ ká gbáradì láti gbàdúrà yìí torí àdúrà yìí la ṣe rán mi wá lówùúrọ̀ yìí. Ó máa gba àdúrà yìí sí Ọlọ́run tọkàntọkàn. Àdúrà tèmi ni pé kọ́lọ́n kó gba àdúrà tó fẹ́ gbà. Mo ti gbà ká tó bẹ̀rẹ̀. Òun náà lèmi ń gbà bí mo ṣe ń gbàdúrà fún ọ báyìí. Àsìkò ti tó. Oríta tá dé ní oríta ìbẹ̀wò àtọ̀runwá tí Ọlọ́run fẹ́ gbọ́ ohun tó fẹ́ sọ fún. Nítorí pé ẹ̀kúnrẹ́rẹ́ ìwà láàyè rẹ̀ wà níbí, ẹ̀kúnrẹ́rẹ́ ògo rẹ̀, ẹ̀kúnrẹ́rẹ́ agbára rẹ̀ wà níbí. Ó sì ti pàṣẹ wípé ohunkóhun tí ẹnikẹ́ni bá béèrè tí ó bá ìfẹ́ rẹ̀ mu, òun ó ṣe lójú ẹsẹ̀ lówùúrọ̀ yìí. Nítorí náà mo fẹ́ gbà ọ́ níyànjú wípé oríta tá a wà yìí, oríta tó máa la ẹnu rẹ láti gbàdúrà ni. Máa pe àdúrà yẹn fún wa, wá lo ìmísí àti ìtọ́ni ẹ̀mí mọ́ láti gbàdúrà yẹn lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ gẹ́gẹ́ bí ohun tí a ti jọ sọ tá ti sì jọ rí nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbọ́ lówùúrọ̀ yìí. Tí a ti gbọ́ lówùúrọ̀ yìí, ṣé o ti tọ́ àti gbàdúrà yìí? Sọ wípé Ọlọ́run bàbá mi o, sọ wípé Ọlọ́run ẹlẹ́dàá mi o, sọ wípé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, gbọ́ àdúrà mi lónìí pẹ̀lú pàjáwìrì. Yí ìtọ́ mi padà ní ọ̀nà tí ó bu ọlá fún ọ. Ó yá la ẹnu rẹ kó gbàdúrà yẹn sí Ọlọ́run. La ẹnu rẹ kó gbàdúrà sí Ọlọ́run lákòókò yìí. Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, gbọ́ àdúrà mi pẹ̀lú pàjáwìrì lówùúrọ̀ yìí. Kò yí ìtàn mi padà ní ọ̀nà tí ó bu ọlá fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ lónìí. Alẹ́ akatabayaba. Ó yá lanu kó gbàdúrà yẹn, lanu kó gbàdúrà yẹn. Ìwọ tó bá lè lanu Ọlọ́run á gbọ́. Ìwọ tó bá lè gbàdúrà yẹn tọkàntọkàn Ọlọ́run á gbọ́ o. Ìwọ tó bá lè gbàdúrà yẹn nítorí pé o ti dáríjì àwọn tó ṣẹ̀ ẹ́, nítorí pé o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, o ti ronúpìwàdà. Ìwọ tó bá lè gbàdúrà yẹn torí pé o ti bọ́ sí pípé ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ, pàápàá nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run àti ìbáṣepọ̀ rẹ pẹ̀lú àwọn ènìyàn. Ìwọ tó bá lè gbàdúrà tọkàntọkàn nítorí pé ohun tó wúlò tó ti kókó fún ayé rẹ lélẹ́yìí, nítorí pé eléyìí kò ń ṣe àwáwí asán. Pàtó ohun tó fẹ́ k'Ọlọ́run ṣe gẹ́gẹ́ bí àwọn afọ́jú ṣe sọ fún Jésù pé kí n lè ríran, kí n lè ríran, kí n lè ríran, ṣàánú fún mi, kí n lè ríran. Ìwọ náà ni mo ń sọ fún lówùúrọ̀ yìí pé kó lanu rẹ láti gbàdúrà sí Ọlọ́run bàbá rẹ, Ọlọ́run ẹlẹ́dàá rẹ àti Ọlọ́run olùrànlọ́wọ́ rẹ o. Wípé bàbá mi lórúkọ Jésù Kristi, gbọ́ àdúrà mi lówùúrọ̀ yìí pẹ̀lú pàjáwìrì. Gbọ́ àdúrà ọkàn mi lówùúrọ̀ yìí pẹ̀lú pàjáwìrì. Yí ìtọ́ mi padà ní ọ̀nà tí ó bu ọlá fún ọ, ní ọ̀nà tí ó fògo fún ọ. Jẹ́ kí n rí ìyípadà. Jẹ́ kí n rí ìyípadà ní ọ̀nà tí ó bu ọlá fún ọ, ní ọ̀nà tí ó ṣe kíni tí ó fi ògo fún ọ. Bàbá dáhùn àdúrà mi lówùúrọ̀ yìí, jẹ́ kí n rógo lò. Jẹ́ kí n rógo lò, fi ògo títún fi fún mi lónìí. Jẹ́ kí n rógo lò lórí ìdáwọ́lé mi, lórí iṣẹ́ mi, lórí ìjáde àti wọlé mi, lórí ìgbéyàwó, lórí ohun gbogbo tó ń ṣe iyebíye sí mi. Jẹ́ kí n rógo lò, jẹ́ kí ògo kó yọ, kí a yọ̀ǹda ògo fún mi. Ó yá gbàdúrà yẹn. Mo pa láṣẹ bó ṣe lanu rẹ tó sì ń gbàdúrà. Abiliada àkílíbẹ̀ lọ́kọ̀tọ̀ Ọlọ́run dáhùn sí ọ̀rọ̀ rẹ yẹn. Lójú ẹsẹ̀, lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀. Rí ìdáhùn àdúrà rẹ. Rí ìdáhùn àdúrà rẹ. Kó lè rí ẹ̀rí, jẹ́ kó rí ìyanu. Gba ìgbédìde. Jẹ́ kí ọ̀nà rẹ kó là sí rere. Jẹ́ kí ọ̀nà rẹ kó là sí rere. Ó yá, gba ìgbédìde. Ọ̀nà rẹ kó là. Gba àlùyọ tó ń retí. Gba ìyanu tó ń retí. Gba ìyanu tó ń béèrè fún. Gba ìgbédìde ohun tó ń béèrè fún. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run, torí pé o rán mi lówùúrọ̀ yìí láti mú ìwà láàyè rẹ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ògo àti agbára àti ìtòye ìtọ́ni ẹ̀mí mímọ́ wá bá àwọn ènìyàn rẹ níbi gbogbo tó ń tẹ̀dó sí lágbàáyé. Ó sì rán mi gẹ́gẹ́ bí àpọ́stélì ẹ̀kúnrẹ́rẹ́ rẹ, àpọ́stélì.
ògo rẹ àti àṣẹ rẹ tí ó ń ti ara rẹ jáde. Àkálìà bàrẹ́dẹ́bẹ́lú kòtòbà. Gbogbo àwọn tó ti gba ohùn yìí gbọ́ lónìí, gbogbo àwọn tí wọ́n wà ní ìrẹ̀lẹ̀, tí wọ́n dìrọ̀ mọ́ àṣẹ rẹ lónìí, tí wọ́n sì dìrọ̀ mọ́ ìtọ́ni yìí, tí wọ́n lanu wọn láti béèrè ohun tó fẹ́ lọ́wọ́ rẹ, tí wọ́n ń tọrọ ìyípadà ìgbédìde, tí wọ́n ń tọrọ ìbẹ̀wò tí ó yí ìtàn ayé wọn padà ní ọ̀nà tí ó bọlá fún ọ, tí wọ́n ń tọrọ Ọlọ́run agídí àkàbà, ìyípadà ògo àti ògo titun, àkẹ́sù pàìdì ẹlẹ́kòtó pàlíkàtà. Wọ́n ń tọrọ ìdáhùn ojú ẹsẹ̀, wọ́n ń tọrọ ìdáhùn lójú kan náà gẹ́gẹ́ bí wọ́n ti béèrè ní ìṣẹ́jú yìí. Mo gbà á ládùúrà, mo sì pa á láṣẹ. Ìwọ irú ọkàn bẹ́ẹ̀, Jésù dá ọ lóhùn lójú ẹsẹ̀. Jésù Kristi dá ọ lóhùn lójú ẹsẹ̀. Jésù Kristi dá ọ lóhùn lójú ẹsẹ̀. Mo pa á láṣẹ. Ìyípadà ọ̀tun tí ó bu ọlá fún Ọlọ́run ó bẹ̀rẹ̀ lórí ayé rẹ̀. Ayọ̀ǹda ògo titun fún ọ. Lórí ìdáwọ́lé rẹ, lórí iṣẹ́ rẹ, lórí ẹ̀kọ́ rẹ, lórí ìgbéyàwó rẹ, lórí ohun gbogbo tó ṣe bí esi ọ tó jọ lójú, lórí àdúrà rẹ, ohun tó ń tọ́ lọ́dọ̀ Ọlọ́run lójú méjèèjì, lórúkọ Jésù Kristi. Ìyípadà ọ̀tun tó bu ọlá fún Ọlọ́run ó bẹ̀rẹ̀. Gba ògo titun, gba ògo titun, gba ògo titun. Ìyanu kó yí ọ ká, ìyanu ẹ̀rí kó yí ọ ká, ìyanu ẹ̀rí kó yí ọ ká. Bẹ́ẹ̀ ni yóò sì kó yípadà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ṣe àmì ẹlẹ́mẹ̀ta kó rinlẹ̀, kó lárinrin. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Mo kí ọ kú oríire. Ẹ̀rí ojú ẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀rí ojú ẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀. Yára rẹ wò. Wọ́n tó bá wà nínú àìsàn yẹn ti fò lọ. O lè rí náà tẹ́lẹ̀, ojú rẹ ti là. O lè gbọ́ tẹ́lẹ̀, o ti bẹ̀rẹ̀ sí ní gbọ́. O lè rìn tẹ́lẹ̀, o ti bẹ̀rẹ̀ sí ní rìn. Arọ ti dìde ti rìn. Ìwọ tó ti bọ́ sí ipò òkú, o ti dààyè. Ìsọjí ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tó rí borí láti jó ti dáyé, tó sì ń pa ọ́ lẹ́kún, tó ń fún ọ ní ìrora àyà, o ti borí rẹ̀ lónìí nítorí pé o ti bá Ọlọ́run sọ̀rọ̀. Ìwà láàyè Ọlọ́run sì ti bá ọ lálejò, togo tagbára tàṣẹ. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Jésù Olúwa wa. Àmín. O ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, o ti fàyè rẹ fún Jésù. Mo gbà ọ́ ní ìyànjú lónìí pé má fi ìgbàlà rẹ dọ́là. Àsìkò ti tó láti gbàdúrà ìrònúpìwàdà yìí pẹ̀lú mi, kó o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ lọ́kàn rẹ, kó o lè fàyè rẹ fún Jésù. Jésù lè wọnú ayé rẹ wá, kí ìwọ náà kó lè di ajogún pẹ̀lú Kristi. Bẹ́ẹ̀ ni kó lè borí ọ̀tá, kó lè borí ayé. Ó yá gbàdúrà yìí tẹ̀lé mi, sọ pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run mo ti gbọ́ ohùn rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́, mo sì jẹ́wọ́ rẹ ní Olúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta. Ó ti gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún Baba, tó sì ṣìpẹ̀ fún gbogbo wa. Ó yá kọ orúkọ mi sínú ìwé yìí. Ẹ sọ mí di àtúnbí láti òní lọ. Mo kẹ̀yìn sí ẹ̀ṣẹ̀, mo kẹ̀yìn sí èṣù, mo sì kẹ̀yìn sí ayé yìí. Ẹ fún mi lórí ọ̀fẹ́ láti di ẹni ọ̀tún, láti tẹ̀lé yín títí ọjọ́ ayé mi. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Wọ́n tó bá gbàdúrà ẹni tòótọ́, ó ti di ọmọ Ọlọ́run. Orí ọ̀fẹ́ Ọlọ́run tí ó ti tú lé ẹ lórí báyìí. Mo pa láṣẹ fún ọ, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ohun gbogbo di ọ̀tun nínú ayé rẹ, ohun àtijọ́ kó kọjá lọ. Tá bá rí àìsàn nínú ayé rẹ, kó fò dànù. Gbogbo ohun tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, tí Ọlọ́run sì fàyè gbà, tó ń bẹnu ayé rẹ, kó pòórá. Bẹ́ẹ̀ ni ó sì kò yí padà. Jésù Olúwa wa. Ó yá, mo fẹ́ kó kọ sí mi o, kó jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ ló fàyè rẹ fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa. Ìwọ tí o sì fàyè rẹ fún Jésù lóòótọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa yìí, jẹ́ ká mọ̀, ká lè máa fi àdúrà tẹ̀lé, ká lè máa fi àdúrà tọ̀ lẹ́yìn, kí a sì darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí. Bẹ́ẹ̀ ni àwa tá mú ọrẹ wa wá lónìí, ọrẹ ọjọ́ Olúwa ìdámẹ́wàá tó ń gbogbo tá bá mú wá láti fi bọ̀ ọlá fún Ọlọ́run. Mo fẹ́ ká fi sílẹ̀ lórí pẹpẹ wa lákòókò yìí. Mo fẹ́ gbàdúrà sí Ọlọ́run kó tẹ́wọ́ gbà wá, kó tẹ́wọ́ gba ọrẹ wa. Mo pa láṣẹ àníṣálá ní ohun tó dára. Bẹ́ẹ̀ ni mo fi àìní bú, mo fi ọ̀dá bú. Bẹ́ẹ̀ ni mo fi àìní bú, mo fi ọ̀dá bú, mo sì fi ìyàn bú. Lábẹ́ bó ti kú rí lágbàáyé, mo pa láṣẹ a máa wà ní ọ̀pọ̀lọpọ̀. A máa wà ní ọ̀pọ̀lọpọ̀. Ilé ìṣúra wa ò ní bọ́ sófo, kò ní já sófo, yóò máa pọ̀ sí. A ó máa pọ̀ sí nínú ohun rere. Bẹ́ẹ̀ ni ó sì rí kó yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ká tó ṣe orí ọ̀fẹ́, mo fi ọ̀sẹ̀ títù yìí lé Ọlọ́run lọ́wọ́. Ọ̀sẹ̀ títù yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìyanu, yóò jẹ́ ọ̀sẹ̀ èrè, nítorí Ọlọ́run yóò dáhùn gbogbo àdúrà èyí tá a gbà lónìí. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Lórúkọ Jésù Kristi Olúwa wa.
ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ mi lórí pẹpẹ yìí ìjọ orí afẹ́fẹ́ a máa pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ ká ṣòro ọ̀fẹ́ lápapọ̀ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti ìsìn lọ àti láéláé àmín 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 lórúkọ Jésù Kristi àmín títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé ara wa Jésù fẹ́ràn yín ní ọ̀pọ̀lọpọ̀ ẹ má ṣe gbàgbé ire o.